إبليس قلت أعوذ بالله منه ومن عقاب. الله الترمذي شيخنا الفاطين منجي القوي من الضلال تالله نلنا من المدير كنوز علم بلا جدال سبحانك الله ذا الجلال حسب من هو ذو الكمال من نفس إبليس قلت أعوذ بالله منه ومن مكان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وسلم. وسلم. آمين. lọ́dọ̀ Ọlọ́run nǹkan kan ò tóbi kọ́lọ́run má rí nàrí nǹkan kan ò sì kéré nǹkan kan ò sì kéré kọ́lọ́run ó mójú nù ń bẹ̀. kọ́lọ́run ó mójú nù ń bẹ́ẹ̀. àti kíní àti kejì àti kíní àti kejì gbogbo ẹ̀ Ọlọ́run ló ní. Kùránì sọ láyé kan pé fafirru إلا ilallah الله. huwa mawla. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ففروا إلى الله هو مولاكم ونعم المولى ونعم النصير. وفروا إلى الله هو مولاكم. olówó nìkan kì í ṣàdúrà tí gbà. olówó nìkan kì í ṣàdúrà tí gbà. àmàdánwò tí wọ́n ní pé wọ́n ṣe sàrà àtọ. àdánwò tí wọ́n ní pé àwọn ó ṣe sàrà àtọ̀ yóò jọ tètè. ففروا. tálíkà náà bá ṣàdúrà yóò gbà. bí tálíkà náà bá ṣàdúrà yóò gbà. tó ń bá wá fà níyàn rẹ̀ ṣe òun náà tètè gbà. bó ń bá fàníyàn rẹ̀ ṣe òun náà tètè gbà. ففروا إلى الله هو مولاكم ونعم المولى ونعم النصير. bí olówó bá ṣàdúrà bí olówó bá ṣàdúrà yóò gbà. yóò gbà. tó bá ti ṣe sàrà. bó bá ti ṣe sàárà. ẹ wá sọ fáwọn tó ní láárí wípé ń tó yẹ kí wọ́n kọ́kọ́ máa tẹ̀síwájú ṣáájú àdúrà ní sàrà. n tó yẹ káwọn tó ní lárí kákọ́ máa tì síwájú òun ni sàárà. torí pé Ọlọ́run béèrè. tóró ń lọ́lọ́ ń béèrè. ń sì làwọn fuqara wal masakin náà làwọn náà béèrè lọ́dọ̀ rẹ̀. àwọn tálíkà àwọn tí wọn ò rí jáde ọ̀nà làwọn ففروا náà إلى béèrè. الله wọ́n béèrè. إني لكم منه نذير مبين. فنعم المولى ونعم النصير. ó ṣe taqti'un ayatun ila ayatin. فنعم المولى bá ń kírun lọ́wọ́. ونعم النصير. àwa fòfèrè láti inú àyà suratul Baqara àwọn bọ́ sínú àyà mi. suratul Anfal. حياكم tó الله. bá ti jẹ́ aswiratun aw suratun ba'da al-Fatiha la tubtil bi as-salat. الله. tó bá ti kú inú àyà kan bí suratul Baqara bọ́ sínú suratul Anfal títúmọ̀ rẹ̀ bá ti papọ̀ ìrun táǹkì ń kò bàjẹ́. الله. ìrun táǹkì ò bàjẹ́. فولاتي بقرة سورة النساء. Illallah. ففروا إلى الله. àyà kanu lọ́tọ̀ súrà kanu. ففروا إلى الله هو مولاكم. àyà míì nu súrà míì nu lọ́tọ̀. ففروا إلى الله هو مولاكم ونعم المولى ونعم النصير. tọrọ lọ́n kílèmù pé mi lọ lọ́hùn yín kódà kẹ́ ẹ má sìn mí. ọlọ́run kílèmù pọ̀ lọ́lúwa wa kódà kẹ́ ẹ má sìn ín. nítorí bí ẹ ti ń bọ̀ ọ̀dọ̀ mi ni.
n bẹ da yé tán lẹ lẹ́ẹ̀sì tèmi tẹ bá tún kúrò láyé tán ọ̀dọ̀ mi lẹ tún bọ̀. huwa mawlakum fa ni'mal mawla wa ni'man nasir. nígbà tá a ti wà lọ́wọ́ ara wa wàhálà là ń ṣe. wàhálà là ń ṣe o. ọlọ́run ni waja'alna al-layla. وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا. lápèjúwe ayé nígbà tá a wà lọ́wọ́ ọlọ́run. وجعلنا الليل لباسا. tá ń bẹ lọ́wọ́ ọlọ́run kò sí ní tó ṣe wá. ìyẹn ni pé nígbà tá a ń sùn lọ́wọ́. nígbà tá a ń sùn lọ́wọ́. kò sí ní tó ṣe wá. kò sí ní tó ṣe wá. a kì í yàgbé ara. a kì í yàgbé ara àìtọ́ ara. bí o bá ti lọ́wọ́ ayé nú. bí o bá ti lọ́wọ́ ayé nú. a kì í di wèrè lójú oorun tí o bá ti lọ́wọ́ ayé nú. èyí ya wèrè lójú oorun bí o bá ti lọ́wọ́ ayé nú. وجعلنا الليل لباسا. wọ́n ti pa akọlura wa báyìí nù ní ó dìdà. وجعلنا النهار معاشا. yóò dìdàkudà. yóò dìdàkudà. a bá ti wà lọ́wọ́ ara wa. وبنينا فوقكم سبعا شدادا. ńgbà ọmọ wà nù ìyá rẹ̀ ọmọ ń sùn díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń perú oorun yẹn wọ́n máa ń perú oorun yẹn ní àrèkọ́d الرقاد náà wọn kàrọ́kàdì قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. láti pé tí aláàrẹ̀ bá sáré púpọ̀ jù á máa béèrè oorun fún ni torí àgbà pé nígbà bá ti sùn ti dọ́wọ́ ọlọ́run wà tọ́jú ẹ̀ ń bẹ̀ wọ́n máa ní sẹ́yìn sùn alájà sẹ́yìn sùn sẹ́yìn ro oorun sùn. problem ni bí a bá ti yájú lè bá àdẹ́wò ni ẹ̀ kó pọ̀ jù. وجعلنا النهار معاشا. ọmọ wa máa ń sùn nù yẹ. جعلنا الليل لباسا وجعلنا النهار معاشا. bọ́mọ bá ti di wàhálà díẹ̀ ni ìyá yẹn máa ṣe ìyá yẹn máa ṣe wàhálà yóò máa ní wọ́n ní sọmọ ń kíkì táǹtì kíkì yẹn máa ti jí. ọmọ ti jí nù. ọmọ wa máa béèrè oúnjẹ lọ́dọ̀ ọlọ́run. تبارك من توفاكم بليل ويعلم ما جرحتم بالنهار ويعلم ما جرحتم بالنهار. kò sì ní béèrè oúnjẹ lọ́dọ̀ ìyá rẹ̀ yóò máa béèrè lọ́dọ̀ ọlọ́run. ọ̀dọ̀ ọlọ́run ni ó ti máa béèrè oúnjẹ. wa ursila alayki malakun aw jibriluhu ursila ilayhi ina idin malakuhu aw jibrilu pọ̀ kì í ṣe ọ̀kan yu'alijuhu fi rahim ìyẹn ni wọ́n ń pè ní fi makanin fi qararin makin ila qadarin معلوم وقدرنا فنعم القادرون. tọmọ bá wa dáyé ẹni tó tọ́jú wa jù láyé lọ́lọ́run ẹnì kejì tó yẹ tọ́jú wa jù náà níyà wa ẹnì kejì tó yẹ kó tọ́jú wa jù níyà wa. it's very very unfortunate. gba mo bí obìnrin kan léèrè mo nínú owó àtọmọ ìwo lọ fẹ́ ó lè tó ń bá kọ́kọ́ rí. inú owó àtọmọ ìwo lọ fẹ́. ń gbọ́ ọlọ́run wàá ṣe ọlọ́run àtàrí owó wa. La ilaha illallah. kéyìn lọ́mọ dàárọ̀ yìí. Allahu Akbar. وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا. الليل لباسا bí ọmọ bàbá tọ́jú ọmọ nígbà tí ń bẹnu aṣọ kíjìpá ńlọlọ́run fi bò ó. nígbà tí ń bẹnu tí ìyá ọmọ bá kọ́kọ́ lóyún ọmọ lóyún bọ̀ níbi òkè yọmọ lóyún bọ̀ díẹ̀ níbi òkè yọmọ lóyún bọ̀ níbi òkè fẹ́ẹ́ yọ̀ ń dúró ní sáà nínú. مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. yóò máa lóyún bọ̀ láti bí òkè oyún yóò lọ ọ̀sàlẹ̀ tó bá ti lọ ọ̀sàlẹ̀ ẹsẹ̀ ó wú yóò tún padà sókè ẹnu àtọjú ọmọ wú nígbà bá wa yẹ ọlọ́run yóò máa suspend díẹ̀ síbi kan tó ga díẹ̀ lànàbì fi ní awladukum akibadukum. Ànábì ní yamshuna fawqa al-ard yóò wá máa sọ̀kalẹ̀ síbi ẹ̀gbẹ́ ìsàlẹ̀ ẹ̀dọ̀fóró Ànábì fi ní ẹ̀dọ̀ yín làwọn ọmọ yín tẹ́ bí ìfun yín làwọn ọmọ yín tẹ́ bí
yóò wá sọ̀kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ owó sí ìyẹn wọ́n ń pè ní rahim ìyẹn ni fi qararin makin. yóò wá máa bọ̀ díẹ̀díẹ̀ yóò wá bọ́ sọ́wọ́ ọ̀tún díẹ̀ tó bá bọ́ sọ́wọ́ ọ̀tún díẹ̀ ọmọ wa máa wo ibi tí ó gbà jáde ìyẹn ni thumma sabila yassarahu. òkùnkùn wà jáde láti ibi ìdodo rẹ̀ sójú ara. summa sabila yassarahu. Olúwa ń ṣe bẹ́ẹ̀ fún kèfèrí Allah. ń ṣe bẹ́ẹ̀ fẹ́ tí ń ṣe lọ́hùn Allah. Ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ fáwọn ẹran ń ṣe bẹ́ẹ̀ fáwọn dábà thumma sabila. summa sabila yassarahu. summa sabila yassarahu. ọmọ bá wa ń dó òjìká wà á sí ọwọ́ jà lára ẹ̀ ọmọ ò lè fọwọ́ jà kò ní fẹ́ yẹ yóò máa yípo nínú ẹ̀jẹ̀ àti omi yóò máa yípo nínú ẹ̀jẹ̀ àti omi ní jọ̀hún èwe ní jẹ́ operation there is no any surgical operation so far àwọn bàbá wo bẹ̀ lọ tó bá ti bẹ̀ lọ wọ́n fọwọ́ lẹ́nu tó bá ti fọwọ́ lẹ́nu ọmọ yìí ó diminish díẹ̀ yóò parapọ̀ díẹ̀ á construct díẹ̀ nínú wọ́n wà bí jáde. operation john nu. tí ọba ti wá bẹ́ẹ̀ ní tó kù tí wọ́n ṣe ni pé Ọlọ́run bá gbọ́ ẹ̀mí ọmọ yẹn jẹ́mi ìyá yẹ̀ òye yóò tó bí mi. Allah. tòtò rẹ̀ mi kan ò gbọ́dọ̀ pẹ̀ mí kan wọn àkọsítáàtì tó bá ti dàbí èyí pé ní ó fún ó ṣe tàṣírò ó fún díẹ̀ ó wà gbójú ara jáde tí bí ọba gbà mọ́ ìyẹn ni fún mọ̀sàbíìlà. yassarahu. summa sabila yassarahu. wọ́n ní a máa hàn fáwọn aboyún níjọ́ gbogbo àwọn àfáà wa tí wọ́n ṣe wáàsí fún wa tí wọ́n bá ti ṣe wáàsí tán wọ́n fi náà kàlílẹ̀ wáàsí ní ọlọ́mọ ọ̀sán ńlá àwọn bàbá wa tí ò lóògùn tí ò láṣìírí ni wọ́n kó wá wáàsí títí tí wọ́n fi lo ayé wọn tán ẹnì kan bá ti ń ṣe ní ìsìn wọn mọ̀ pé kìnìún kan ìwé ẹ̀fọ́ aláìlá ìlàlá Muhammadu Rasulullah ó kọ ànábì gbóbìnrin bá ti lóyún lóṣù mẹ́fà tẹ́ bá gbọ́ wọlé pàkínní nílẹ̀ Yorùbá báwọn yẹn bá bímọ báyìí lọ́jọ́ jọ̀hún tọmọ wọn wọ́n para ilé wọ́n para oko wọ́n pẹ̀gbọ́n wọ́n pẹ̀ àbúrò wọ́n pe gbogbo ìdílé ìyàwó ìdílé ọkọ. wọ́n wá síbẹ̀ fún odidi ọmọ mẹ́sàn-án tí ìyàwó bá bí wọ́n ṣe pè nílé ọmọ. wọ́n ṣe fún odidi ọmọ mẹ́sàn-án tí ìyàwó bá bí. Allahu Akbar. ìgbà ní ìsìn kọ̀ṣẹ́ ní ta fẹ́ sọ fún. ṣé ìyá àgbà tí wọ́n wá sí wọn ò ní tí wọ́n tọrọ àdúrà fún wọn. níjọ wọn kọ́kọ́ bí òjíṣẹ́ ńlá Muhammad. ìyá tó bí sẹ́ńdà Abubakar olóyún gbà ná wọ́n ń pè ní àsìmáwò òṣòyún àsánpọ̀ wá yọ̀ ọ yọ̀ ọ́ lámìnátù bímọ tán lámìnátù ò tó lọ́jọ́ orí náà níwọ̀n náà ọ̀dọ́ lọ́mọ obìnrin kan bẹ wọ́n ń pè ní Ummu Hani Ummu Hani ọ̀sẹ̀kù náà yọ ọlọ́niwọ̀n náà dọ́lọ́mọ àwa ń pe bàbá àgbà kan nù lé ní Abudardai náà wà náà nú ẹdún ọlọ́niwọ̀n náà dọ́lọ́mọ tí o kì í ṣe pé àmàlà àbẹ́fọ́ àbí yán náà wàá jẹ wọn wàá tọrọ àlùbáríkà ẹlòmíì sì béèrè orí mi wá tí wọn wá béèrè wípé ẹ lákùn nínú ayé àtọ̀run bọ̀lá àdúrà tí ń gbà jù ẹ dámi lé. ayé àtọ̀run bọ̀lá àdúrà tí ń gbà. àwọn ni wọn ò jìnnà sọ́lọ́run àbí ará ọ̀run ò jìnnà sí ọlọ́run táwa làárọ̀ ọ̀run tó ṣẹ̀ṣẹ̀ dé àgbòyún ọmọ tuntun ló wá ṣẹ̀ṣẹ̀ dé látọ̀dọ̀ ọlọ́run pọ̀ lẹ́sẹ̀ lọ́rùn lẹ́sẹ̀ làwa yòókù tí ọmọ ọba wa lè sọ̀rọ̀ tá a wá sọ pé ìwọ ọlọ́run wọlé ọmọ ìsáà náà ni ọ̀rọ̀ tó máa fẹ́ sọ náà láti bá a sọ ǹjẹ́ ọlọ́run sì wọlé apẹ́ wa kẹ́mi tọ́lọ́ máa ń ké ọmọ ń sọ̀rọ̀ ọmọ ń sunkún ọmọ ń sọ̀rọ̀ ni ìyá ọmọ tó ní ọmọ eré lágbára ni ó wá ké èpè ní gbé ìyá wa rẹ̀ ṣẹ́ níbi obìnrin bá ti bímọ nínú 100 oge tí ń ṣe kí 10 kó kúrò ńbẹ̀ tó bá tún ti bímọ míì nínú kí 10 mi ò tó kúrò ńbẹ̀ títí tí ètàn títí tí wọ́n fi sọ pé ní alájẹ dìde ẹ má sọ yóò ní aṣọ kíni tẹ́ẹ̀mọ̀ rí palẹ̀ nítorí kò sómi mọ́ bí gbogbo ẹ ti aṣọ kíni àwọn tó fẹ́ bí kalẹ̀ olórí eré ìyá ń sunkún wọ́n wá túwèsì fẹ́ yín nítorí wọ́n fi sórí rẹ̀ dùn túwèsì pé gbogbo orú yín táwọn ṣe sí yín ẹ ṣeun gbogbo àwọn amúgbó ọmọ tó lè dà lóru káàtọrọ kábí ń wọ́n lọ́n fi sínú ọmọ ẹlòmíì pẹ̀lú wàhálà tó náà bọ̀kọ̀ ìfà kò bínú tọrọ ti mọ̀ pé òun ò jèrè ọkọ kò lè jèrè ọmọ obìnrin ṣe sọ pé òun ò lè jèrè ọkọ kí ló dé
ọkọ ẹlòmíì ẹgbẹ́ bàbá rẹ̀ ni ntí bàbá ntọ́kọ ẹlòmíì níbi tí wọ́n nílé wọn lọ àwọn àdéhùn tó tẹ̀lé bàbá ọkọ kò ní níláárí dáadáa yìí tí ọ̀gá níláárí ọmọ náà ò ní ní. ìyá ni ó pakú ọ̀hún. so ẹkún ìtẹ̀sùn lẹ́ẹ̀kẹ́ ẹkún ayọ̀ ni. ẹkún ayọ̀ lẹ́sùn. ẹkún ayọ̀. ẹkún ayọ̀ ni. ẹ ti sọ̀rọ̀ kan tó sì dẹ́rù bà mí. pàkínní. ẹkún ìtẹ̀sùn lẹ́ẹ̀kẹ́ ẹkún ayọ̀ ni. kì í ṣe ẹkún ìfẹ́ sì ṣàgbà gbogbo láyé là á bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ àtọkọ àti ìyàwó kí ni mo sọ fẹ́ nìkan ni wọn sọ yẹ ká nira wa lára ni ibi ẹ ti dàgbà kí n tó fẹ́ èmi náà sì ti dàgbà kí ẹ tó kúrú tó pé mo gbà fún yàrá ká lọ bí kinú àmì jẹjì ẹ̀sọ́ o ti ní ibi ti jáde kó tó di pé mo pè ọ́ kí ló dé èmi náà sì ti tẹ́ àbí ká má sì ń sọ ní ìsìn pé ní kí ni kọ́ńtrátì ọjọ́ tá a gbà fẹ́ra wa kejì ọdún mẹ́ta àbọ̀ lọ kí ló dé ká para wa nítorí ọdún mẹ́ta àbọ̀ lásán. wọ́n ní ọ̀hún lè mọ̀ inú ilé yìí kò ní ẹlòmíì ó ní yóò gbóná mo nílé bàbá rẹ àbí ilé tó kọ́ àbí ilé àwọn ẹ̀gbọ́n rẹ àwọn ibi tó yẹ ó gbóná nù. so ẹlòmíì ti claim the same right tí n bá ń bẹnu ẹ̀sìn yòókù kò sínú Islam. ẹrú lobìnrin wá sí ilé ọkọ sí ilé bàbá rẹ ní ibà yá ni ilé ìtọ́mọ rẹ bá kọ níjọ́ míì bó bá ṣe dáadáa ńbẹ nílé rẹ bí ó bá ṣe dáadáa ńbẹ àtẹrù ta ló ní ẹlẹ́rù olówó ló ní gbogbo ẹ̀ olówó ló ní gbogbo ẹ̀ àwọn kan sì nílà ká inú ayé kí pé bí wọ́n ti ń ṣe nù ẹ tó bá dààmú kó tó nílá inú ayé tó jẹ́ ìjàn rẹpẹtẹ ó sì ṣe wàhálà kó tó nílá inú ayé kò ní fọlá wọlé o rẹ láéláé torí tó bá ń rìn lọ tó láǹbá fún rìn lọ kò jọ láéláé kò láwọn ò ní wá mọ́ tó bá kò ní báyìí ó ti lọ ọmọ wa kan tó ló lọ tó gbé mi sí hòtẹ́ẹ̀lì ìjọ ní Yaba láìpẹ́ mo ní mi fẹ́ yẹ lóṣogbo ó wáyé lọ́sọ̀gbò ibi tó ti mọ pìtàn fún ọ tó ní di ọlọ́run kúkú pẹ́ tí ò ní láyé ó sì pẹ́ tí ò ní ní nígbà tí wọn náà bá ti kọjá ní àánú ẹ̀ ní ìdí ẹ mo ní máa fi nǹkan ránṣẹ́ má dúró tòsí má dúró tòsí tí gbogbo ẹ pẹpẹ ẹsẹ ti fún ó kọjá bẹ́ẹ̀. síbi tó wọ lọ jẹjọ lọ. ọ̀rọ̀ ya. mo ti sọ mo ní fún lówó. fàfirú ilallahi huwa mawlakum. ọba tó dáwọ́ òkú wò ní gbàdúrà wa lóde tá a wà bẹ̀ bẹ́ẹ̀ tí ń bẹ̀ wọ́n pẹ̀lú ìdírẹ́bẹ̀ wọn túbọ̀ bẹ́ẹ̀ kó pé wọ́n ní láyò kírò lè kíní kan gbogbo bí afá tó pé ní mutawhid ayéjẹ alam fil wahid ní mutawhid ayéjẹ kọ́lá fẹ́yìlẹ̀ sófin kò ní ọlọ́run lára kọjá sí wípé gbogbo ohun tí ó bá ṣe fún gbogbo ayé kó ṣe fẹ́yìn nìkan ìjọba ti wọ́ọ̀kẹ́ kò ní ọlọ́run lára láti ṣe irú rẹ̀ nígbà gbogbo Dangote lówó ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ pé nìkan ṣoògùn owó ṣé wọ́n sọ pé Dangote ṣoògùn owó ẹ̀sọ́ owó wo ló jẹ́ tó bá ògùn owó wo ló jẹ́ tó bá nù gbogbo ayé kò sí ìjọba wọn wá ní iṣẹ́ lówó iṣẹ́ kọ́ lówó. iṣẹ́ kọ́ lówó ẹ má bàa wí mọ́. wọn ò bí Dangote dá kó lu sìmẹ́ǹtì kan ọrùn ọ̀gbọ́ ni tàbí kó bá sìmẹ́ǹtì ẹ̀yọ̀ kan. àwọn kan sì rú mẹ́wàá ló gara. owó tún èrú mẹ́wàá ò tó 10,000. àìló àlè 200 naira ni. 10 naira lórí blọọkù 9. ẹ máa tún àdúrà yín ṣe ọ̀rọ̀ yín jẹ mí lógún níjọ́ tí ìyá mi kú mo gba tẹ̀sùbá lọ́wọ́ wọn ni níjọ́ tí bàbá mi kú mo gba tẹ̀sùbá lọ́rùn wọn ni ọ̀rùn wọn mo ti bọ̀ kò ṣiṣẹ́ tóbi gbọ́dọ̀ ní mọ́ jàdúrà lọ wá sì ti rọmọ ọlọ́mọ láì kẹsì fẹ́ràn rẹ̀ gan-an fẹ́ràn rẹ̀ káyọ̀ àlà fẹ́ràn rẹ̀ gan-an ìwádìí wá fẹ́ràn rẹ̀ débi kankan ní ọlọ́run fẹ́ràn ìmí náà ọlọ́run àfẹ́wọ́ obìnrin tó ní ìlú ìgbà kan ìgbà yìí wọ́n pàdé wọ́n béèrè lọ́ọ̀yà wọ́n béèrè dókítà. lérí àfá méjì péré ló sì bí. lọ́ọ̀yà àti àfá nìkan lọ́rùn. kò jù bá ń lọ gbàgbé dókítà. tẹ bá kú òbí gbàgbé ẹni àwọn ọkọ ọmọ sọ pé ọmọ méjì tó lè jẹ gbẹ̀rún rẹ̀ àfa àgànnì yòókù majority carry the vote ọ̀pọ̀ èèyàn kí ló kún àfi sọ lájọ́ míì ni
ẹ̀rọ pé gbogbo àwọn ọba tí wọ́n jẹ ọba aládìgbòlù àwọn baba tó bí àwọn baba tèmi ni ní Ọ̀yọ́ àbí wọ́n fẹ́ yàwó jọ láì ní tí ò ní nǹkan kan sí torí wọ́n gbàgbọ́ pé ìkọ̀kọ̀ kan táwọn kọ̀ọ̀kan bá bí ọlá làwọn fi ń ṣe ọmọ ọlọ́wọ́ ní jẹ́ ọmọ sàárì ọmọ. ọmọ sàárì ọmọ. alájà ẹni kọ́hún ní kò sì ní dé kàn yín kódà tó ọmọ ọmọ òní kàn yín iṣẹ́ téèyàn bá ṣe ńláàdúrà rẹ̀ ọkàn yín gbàgbọ́ wípé bí yóò sì rí nù yóò sì rí bẹ́ẹ̀ bàbá tí ẹjọ́ sòwò àwọn àfa wa ní Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọ́n yóò ṣe kù sí mi fún wọn ọ̀dọ̀ kọ̀ọ̀kan náà gbà lóko lọ àníyàn ẹ̀bùn sówó tó tóbi ní owó ní ìwà báyìí kí àwọn kò kéré ó ti pọ̀ jù àmì tọ́lọ̀ wọ́n gbà Ọlọ́run ní má gbà 1 million lọ́wọ́ yẹn Ọlọ́run ní má gbà Ọlọ́run bá gbà níyàn yín. Ọlọ́run bá gbà níyàn yín. ẹni kọ̀ọ̀kan ń béèrè Ọlọ́run sì fẹ́. Ọlọ́run ṣe òun tá ń béèrè fún wa. tọrọ àdúrà tó pọ̀ fún bàbá wa Abdul Wakil. Bàbá wa Abdul Wakil. Al-Imam.